tó mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdi pé ọ̀dẹ̀ òdùn bí àjíǹde ara yóò mọ jẹ́ fún wa o a wà nínú gbẹ́sọ̀nù bí òṣèbí ọmọ ìjẹ́ ti gbọ́ wọ́n ní ká ṣe máa continue àti máa ṣe suffering and smiling ta ló sọ èyí di mímọ̀ látàrí ìhàlẹ̀ àṣẹ̀túlẹ̀ pé níhàlẹ̀ àti mọ̀wúrú tí ààrẹ orílẹ̀-èdè United States ìyẹn Donald Trump látàrí ọ̀rọ̀ tó jù sílẹ̀ tó ń jà ròyìnròyìn lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wá tàbá lé ó ti tàbá olóko náà ǹjẹ́ ẹ ti gbọ́ ó ti wá di gbọ́ mi sí omi ètò nítorí Délé Fárótìmí ni ó ti fèsì sí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkó tó sọ nípa ọ̀rọ̀ náà nígbà tí gómìnà ìpínlẹ̀ Èkó ní kí gbogbo ọmọ Nàìjíríà jáde láti lọ dúró ti tàbí ká dìvẹ́ǹdì ààrẹ bàbá Tinubu wọ́n fọ́ ká lọ dìvẹ́ǹdì bàbá Tinubu ṣé bàbá Tinubu gan dìvẹ́ǹdì ebi fún wa ẹ wo ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ aláwọn ará bí wọ́n fẹ́ sọ wá di suffering and smiling ni kí a máa jẹ wá ká tún máa fọwọ́ tó ń dùn wá sábẹ́ aṣọ ẹgbọ́n wọn ní àlọ́ dìvẹ́ǹdì ṣé dìvẹ́ǹdì pé wọn ò pa wá ní ká sọ ni àbí a fẹ́ lọ dìvẹ́ǹdì wọn pé ètò ìṣèjọba rẹ̀ ń lọ dáadáa ẹ̀jẹ̀ ń gbé yín débẹ̀ bẹ́ẹ̀ ni Nigeria writer and human rights activist ìyẹn Délé Fárótìmí ó ti fèsì sí ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkó sọ ìyẹn gómìnà Babájídé Sanwó-Olú látàrí ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè United States sọ ìyẹn Donald Trump níbi tí ó ti ń dún mọ̀rú pé òun máa kó àwọn ọmọ ogun USA àwọn ọmọ ogun orílẹ̀-èdè United States wá sí Nàìjíríà ìyẹn látàrí wípé wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà bó tilẹ̀ jẹ́ pé ó padà fi ọ̀rọ̀ náà kọ́ tó ní kí ìjọba yá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ̀ ṣùgbọ́n wọn ò ká bẹ̀yẹ mọ́ wọn ò gbọ́ bẹ̀yẹ mọ́ ṣe rí ibi tó ń gbọ́ sí ni wípé Trump fẹ́ rán US military wá sí Nàìjíríà wọ́n tẹ̀ tún ti ṣe ọ̀rọ̀ yẹn gbọ́ kò sọ pé òun fẹ́ rán wọn wá sí Nàìjíríà olóhùn fẹ́ rán wọn wá sọ́dọ̀ agbésùmọ̀mí àtàwọn tó ń pa àwọn kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà náà gómìnà Babájídé Sanwó-Olú ìyẹn bàbá wọ́n ti sọ̀rọ̀ sí o gómìnà Èkó wọ́n ti sọ̀rọ̀ sí o gẹ́gẹ́ bí ohun tí ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ wá gbọ́ ọ̀kan tí Délé Fárótìmí náà sọ òun ni ṣé ẹ rí gómìnà ìpínlẹ̀ Èkó ó ti wá rọ kó tẹ́ pé ó ti rọ nìkan ó ti sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé ẹ fọwọ́sowọ́pọ̀ ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkó sọ nìyẹn o ó ní kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ dúró ti bàbá bí ìgbà ẹkẹ́ ṣe ń tọ́ ti lé kẹ́ ẹ dúró ti gómìnà kẹ́ ẹ dúró ti bàbá rẹ̀ Tinubu defend the administration of President Bola Ahmed Tinubu ẹ wá gbọ́ o nǹkan tí gómìnà Èkó sọ rẹ̀ ó ní ẹjẹ́ àbọ̀tà let's go out there be proud and defend this government they are doing the right thing ẹ̀gbọ́n tí gómìnà Èkó sọ ó ní ẹjẹ́ àbọ̀tà ká lọ ṣùgbà ká lọ dúró ti bàbá ìpè ètò ìṣèjọba rẹ̀ dáa gan máa báṣẹ́ rẹ̀ lọ ìyá yìí máa ń dùn mọ́ wọn o wọ́n ní ààrẹ máa báṣẹ́ rẹ̀ lọ wọ́n ní kẹlọ máa kọ ààrẹ máa báṣẹ́ rẹ̀ lọ o nítorí pé ìyá yìí ń dùn mọ́ wọn lórílẹ̀‐èdè Nàìjíríà èyí ló wá fà á tí Délé Fárótìmí wá ṣí èròǹgbà ẹ̀ nígbà tó rí ọ̀rọ̀ tí gómìnà Sanwó-Olú sọ àkọ́kọ́ Délé Fárótìmí kọ́kọ́ lọ mú láti ibi tí ó pẹlẹbẹ ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Lekki toll gate ní ìpínlẹ̀ Èkó níbi tí ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ọ̀dọ́ lọ ó ní kí ni gómìnà Èkó rí ṣe sí o ẹ wá gbọ́ bí Délé Fárótìmí ṣe sọ ọ́ Délé Fárótìmí sọ̀rọ̀ ó ní I will have to be a citizen to qualify for Mr. Sanwó-Olú exhortation
tó túmọ̀ sí pé and it was the same delusion that lead the victim of Lekki massacre to be waving flags and singing the national anthem as they were being shot at Lekki toll gate. Ó ní ṣára ìlú tó dáná rèé ṣé iṣẹ́ tí bàbá ṣe lọ náà rèé níbi tí ó ń sọ pé kí àwọn Nàìjíríà kí wọ́n máa ṣùgbà tí ètò ìṣèjọba bẹ́ẹ̀ dẹ̀ lajúlẹ̀. Can you go and awaken the citizen mother on his watch? Ẹ dẹ̀ lajúlẹ̀ kí ẹ dẹ̀ rí tí wọ́n fi ń pa àwọn ọ̀dọ́ níbi tí wọ́n ti ń ka our national anthem pẹ̀lú fúláàgì Nàìjíríà lọ́wọ́. We will never forget and we shall write the story. Òní fún díẹ̀ yìí a ti ṣetán mọ̀ ní ṣé Babájídé lè lọ jí àwọn òkú tó ti sọnù yẹn ni ẹ jẹ́ á gbọ́ àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ìkànnì ọ̀rọ̀ kátikati wo ni Babájídé sọ yìí ọ̀rọ̀ gùn nígboro ẹnu. Bẹ́ẹ̀ nìkan ni Babájídé Sanwó-Olú wọ́n fọ kẹ́ ẹ ṣètọ́jú dáadáa o. Bẹ́ẹ̀ nìkan ni ó dàbí pé gómìnà Èkó yìí ó dàbí pé ẹ̀mọ́ tó kàn àbí ta ló ń gbà nímọ̀ràn pé kọ́ lọ dúró àbí kọ́ lọ ṣùgbà tí bàbá Tinubu ètò ìṣèjọba bàbá Tinubu tó jẹ́ pé ó ní ètò ìṣèjọba tẹ́ pé kówó jẹ jù lóbìnrin tọ́ka mọ́. Bẹ́ẹ̀ ni ó rẹ̀ ní ṣé ètò ìṣèjọba tó jẹ́ pé òun ni gbogbo yín fi ń kówó jẹ tẹ́ẹ̀dẹ̀ sọ kọ́tọ̀kọ́tọ̀ lẹ́nu. Ṣùgbọ́n sì nígbà tí ẹ ti gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè USA ń bọ̀ jìnnìjìnnì ti dé ẹ máa gbọ́ ohun tí eléyìí sọ. Eléyìí ní àsìkò rèé o tẹ́ lọ pé bíṣọ́ọ̀bù àti àwọn alàgbà tí wọ́n á máa gbàdúrà lórí yín wẹ́ ẹ má tiẹ̀ dààmú. Wọ́n ní ṣèbẹ́ ní MC Olúọmọ níbẹ̀. Bẹ́ẹ̀ nìkan ni ókè o Nàìjíríà ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ dìbẹ́ǹdì bàbá Tinubu fún àṣetiẹ̀ àti àìlèmáṣojúṣe ẹ̀ lórílẹ̀‐èdè. What the fuck? Bẹ́ẹ̀ nìkan tún ní ọ̀rọ̀ òpònú gbà lọ̀rọ̀ yìí o nítorí wípé àǹfààní wo ni ẹ ṣe fún Nàìjíríà tẹ́ ẹ fi sọ pé ká máa lọ ó ní tẹ́ ẹ fi sọ pé ká lọ dúró tì í. Bẹ́ẹ̀ nìkan ní bàbá Sanwó-Olú wọ́n ní ẹ kó ọ̀rọ̀ náà jẹ. Kí ló dé tẹ́yìn gan bọ́ta kẹ́ ẹ lọ dúró tì í kẹ́ ẹ lọ dìfẹ́ǹdì ọ̀gá yín ṣẹ́yìn náà ṣe ọmọ Nàìjíríà rere rí okay dey play. Ẹ wo àwọn ọmọ Nàìjíríà ti fèsì o látàrí ọ̀rọ̀ tí Babájídé Sanwó-Olú sọ. Ẹ gbọ́ bó ló ṣe rí lọ́dọ̀ tí ṣẹ́yìn náà lọ dìfẹ́ǹdì ètò ìṣèjọba yìí wípé they are really doing the right thing pé àṣẹ ìbò tí Sanwó-Olú sọ tó àwọn oníṣẹ́ jù báyìí lọ. A máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ ṣàtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀rẹ̀ wò gbogbo tó wà ládìdé owó ládìdé bá ó dàbọ̀.